Ẹ kú dédé àkókò yìí. Ìròyìn yàjóyàjó mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Aláràyè ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Àwọn aláṣẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe àwárí òkú ọmọbìnrin kan tó jẹ́ ọmọ Britain àmọ́ tó ní orírun Nàìjíríà, Elizabeth Tamilore Odunsi, nínú yàrá rẹ̀ ní Houston, Texas. Iléeṣẹ́ ọlọ́pàá Houston àti àwọn ẹbí ọmọbìnrin náà tó ń kẹ́kọ̀ọ́ nípa nọ́ọ̀sì ní Amẹ́ríkà sọ pé ọ̀sẹ̀ díẹ̀ ló kù kí Tamilore parí ètò ẹ̀kọ́ rẹ̀ kí ìṣẹ̀lẹ̀ láabi náà tó wáyé. Ọjọ́ 26 oṣù kẹrin ni wọ́n bá òkú Tamilore nínú yàrá rẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá já ilẹ̀kùn àbáwọlé rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ojú ọgbẹ́ ọ̀bẹ wà lára rẹ̀ o nígbà tí wọ́n bá ní ilẹ̀lẹ̀ inú ilé rẹ̀. Bákan náà ni wọ́n tún bá ọkùnrin míì tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run pẹ̀lú ojú ọgbẹ́ ọ̀bẹ lára tirẹ̀ náà tí wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Tamilore, ẹni ọdún 23 ni ó tí ìkànnì ojú òpó rẹ̀ lórí TikTok ń jẹ́ Tamidola, máa ń kọ́ ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ń kẹ́kọ̀ọ́ ní US fáwọn ẹgbẹ̀rún 30 tó ń tẹ̀lé lójú òpó náà. Ní ọjọ́ 21 oṣù kẹrin ni Tamilore fi fídíò sórí ojú òpó TikTok rẹ̀ kẹ́yìn o. Bẹ́ẹ̀ ló sì sọ pé ọ̀sẹ̀ 2 ló kù fún òun láti parí ẹ̀kọ́ òun. Ó ní òun yóò lọ fún ìsinmi lẹ́yìn tí òun bá parí ẹ̀kọ́ náà tán àti pé òun ti gba ààyè ìsinmi òun kalẹ̀ o. Ó ti bẹ̀rẹ̀ ètò ìkówójọ láti gbé òkú rẹ̀ padà sí UK fún ètò ìsìnkú tó yẹ fún un. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti rí owó tó pọ̀ láti lọ fi gbé òkú rẹ̀ padà lọ sí ìlú UK. Ẹ̀gbọ́n Tamilore Odunsi kò sí bí ìkànnì ìkówójẹ náà pé wọ́n jẹ́ onínúure àti oníwà tútù. Ó kúrò ní UK lọ sí United States láti lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ nọ́ọ̀sì ní ìfarajìn sí ṣíṣe ìtọ́jú àwọn ènìyàn. Wọ́n fi kún pé àdánù ńlá ni pé wọ́n dá ẹ̀mí Tamilore légbodò nígbà tó kù ọjọ́ díẹ̀ kó parí ẹ̀kọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga, pàápàá ní àsìkò tó yẹ kó jẹ́ bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tun àti ọjọ́ iwájú tó dára fún un. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá Houston ṣe sọ, nǹkan bíi aago 3:30 ọ̀sán ọjọ́ àbámẹ́ta ọjọ́ 26 ni wọ́n gba ìpè o láti ilé àwọn Tamilore. Àwọn kan ilẹ̀kùn o àmọ́ kò sí ẹni tó dá àwọn lóhùn o. Ẹ̀jẹ̀ tí wọ́n rí níbi àbáwọlé ilé náà ló mú wọn já ilẹ̀kùn wọlé o. Àwọn ọlọ́pàá náà sọ pé àwọn bá òkú Tamilore ní yàrá ìdáná pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ojú ọgbẹ́ ọ̀bẹ lára rẹ̀, táwọn sì tún rí ọkùnrin míì pẹ̀lú ojú ọgbẹ́ ọ̀bẹ kan náà lára rẹ̀ ní yàrá míì. Wọ́n ní Tamilore ti pàdánù ẹ̀mí rẹ̀ o káwọn tó dé ibẹ̀. Ilé ẹ̀kọ́ gíga fásitì Thames Women University tí Tamilore ti ń kẹ́kọ̀ọ́ kò fèsì sí ìbéèrè tí àwọn akọ̀ròyìn béèrè lórí ikú akẹ́kọ̀ọ́ náà o. Nínú fọ́nrán kan tó ṣe lọ́dún tó kọjá, Tamilore sọ̀rọ̀ nípa ìdí tó fi fẹ́ràn láti máa gbé ní US dípò UK o. Láìpẹ́ yìí ni ó fi àwòrán aṣọ àti fìlà tó fẹ́ lò lọ́jọ́ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde rẹ̀ sórí TikTok pẹ̀lú àkọlé pé ó kù ọ̀sẹ̀ 3 o tí òun máa lò kóun fi jáde ní ilé ẹ̀kọ́ òun. Ṣáájú ni ó ti fi àwòrán bí ó ṣe ń kẹ́kọ̀ọ́ sórí ìkànnì náà pẹ̀lú àkọlé pé mi ò tí mọ̀ báyìí o, àmọ́ tó bá máa fi tó ọdún kan sí àsìkò yìí gbogbo ìgbáyégbádùn mi ló máa já sáyọ̀ o. Bẹ́ẹ̀ ni mo sì máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí nọ́ọ̀sì ní ẹ̀ka tó bá wù mí. Ó ní òun gbàlérò láìní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú Kristi, gbígbé ayé àlàáfíà láìsí ariwo. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Aláràyè ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Àwọ̀tán. Abbas Afọláṣadé ni oníròyìn ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.